bàbá yìí àwọn ni máníjà. àwọn ló jẹ́ máníjà bàbá ní àkókò yẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nígbà tí àwọn eléré bá lọ òde eré tí wọ́n dé báwo ni sharing formula bàbá ní àkókò tiẹ̀. bàbá dáa tí kájẹ tún sọ pé bẹ̀rẹ̀ láti bí ojú agbo tí wọ́n bá kọ́kọ́ bu oúnjẹ kí wọ́n sọ pé wọ́n fẹ́ gbé fún bàbá níṣẹ́ òun ló kọ́kọ́ kàn ní a ní wọn kì í ṣe bẹ́ẹ̀ a ní kí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ọmọ wọ̀nyí a ní ìgbà yẹn lẹ́ẹ̀ rántí pé bàbá ò mà ti jẹ oúnjẹ ẹ̀jẹ̀ kó kárì bàbá ò lójú kòkòrò kìíní kankan o tí wọ́n bá tún wá kówó wálé tá a bá parí eré tán anybody á tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní pé ẹ̀ ṣe bàbá pé bóyá mi ì máa wá eléyìí má kéré jù pé kíní kan kò wáyé rí lọ́dọ̀ bàbá tí bàbá bá play tó bá rí pé torí àwọn wọ̀nyẹn mọ iye onílù tí bàbá bá ṣeré